Ríráyè sí omi tó mọ́ jẹ́ pàtàkì sí ìlera pípé, ẹ̀kọ́ àti ìfìdímúlẹ̀ ìdàgbàsókè. Láti fi ìdí àlá yìí múlẹ̀, ẹlẹ́yinjú ẹgẹ́ àti olùfẹ́ mẹ̀kúnnù Ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ ti pèsè kọ̀ǹgádẹ̀rọ fún àwọn ìlú 52 ní Ìjẹ̀bú Òde. Anthony Ganduje wà níbi ìpèsè àwọn ohun amáyédẹrùn málegbàgbé yìí tí ó wáyé ní àwọn ìlú Olúkòkun Ìsàlẹ̀ àti Òdòyàntà ní Ìjẹ̀bú Òde. Ẹ gbọ́ látẹnu rẹ̀ sí. Omi yóò lọ ta o. If you fight unless you wonder. Nígbà tí wọ́n ṣe ìfilọ́lẹ̀ kànga ìgbàlódé ní Olúkòkun Ìsàlẹ̀ àti Òdòyàntà nínú kànga ìgbàlódé 12 èyí tí wọ́n ti ṣe nínú 52 èyí tí Ọmọọba Abímbọ́lá Ọ̀nàbànjọ ṣètò rẹ̀ fún àwọn aráàlú. Wọ́n sọ wípé ìgbésẹ̀ yìí ni láti dín àjàkálẹ̀ àrùn èyí tó wá láti inú omi kù, léyìí tí wọ́n sì ṣe ìgbélárugẹ ìmọ́tótó láàrin àwọn ìlú tí ó wà nínú Ìjẹ̀bú Òde àti agbègbè rẹ̀. Ní báyìí a ti ṣe 12, a dẹ̀ ṣì ń lọ sí 52, so a ṣì ní 40 láti ṣe tó ti ń ṣiṣẹ́ lọ, iṣẹ́ tí ń lọ. Nígbà tí wọ́n fa kànga ìgbàlódé yìí náà lé àwọn olórí tuntun tó wà ní agbègbè yìí lọ́wọ́, Fúnmiláyọ̀ Àyànwùsì ní ẹni tó ṣojú Ọmọọba Abímbọ́lá tó yànnàná àwọn ìgbésẹ̀ ọ̀nà àrà ọ̀tọ̀ èyí tí Ọmọọba Abímbọ́lá yóò tún ṣe nínú mímójútó kànga ìgbàlódé tí í ṣe 51 ọ̀hún. Àtúnṣe ẹ̀ àti ìnáwó ẹ̀ àti gbogbo nǹkan tó máa gbé lárugẹ ọrùn wa ló wà. Alága ìgbìmọ̀ àwọn olórí tuntun tó wà nílùú Ìjẹ̀bú Òde Alhaji Adébísí Aláùsá àti àwọn olùjàǹfààní kànga ìgbàlódé náà kò ṣaláì mọ rírì Ọmọọba Abímbọ́lá, léyìí tí wọ́n sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀, tí wọ́n sọ wípé èyí tí Ọmọọba Abímbọ́lá ṣe yóò ní ipa pàtàkì tí ó ṣe nínú ìlera ara wọn, ètò ẹ̀kọ́ fún àwọn ọmọ iléèwé àti àlàáfíà tó péye ní àwùjọ. A rí irú ẹ̀ rí níjẹ̀bú Òde kẹ́nìkan ṣe bọ́ọ̀lù fún itún kankan. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Abímbọ́lá Ọ̀nàbànjọ fún oore ńlá tó ṣe fún Ìjẹ̀bú Òde yìí. Ọlọ́run ní jẹ́ kó wá ìrẹ̀lẹ̀ láì. Omi a máa mú, kò ní jó wa nú, a máa fi máa ṣe oúnjẹ, àwọn ọmọ tá a bá fún kò ní kú. Nǹkan tó ń tẹ́ wa nílùú Òdòyàntà àwọn ló ń ṣe fún wa, ṣùgbọ́n mo wá gbàládùra yìí pé ẹni tó wá ṣe omi yìí fún wa lágbára Ọlọ́run, lágbára wọn gbà wọn malẹ̀ báyìí, ọgbọ́n mi ò ní gbẹ wọn báyìí, àdúrà wọn á gbà báyìí, ẹlẹ́bẹ̀ wọn á jẹ́. Ọlọ́run wa gbọ́wọ́ ẹ̀ sókè, èyí tó kù kó ṣe lóde ayé dáadáa ló máa fi lò ló máa fi ṣe. Ọmọọba Abímbọ́lá adúpẹ́ lọ́wọ́ ẹ̀, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé nǹkan tó ṣe fún Ìjẹ̀bú land. Kò ní fọmọ rúbọ o, kò ní fàyà rúbọ, òun fúnra ẹ̀ ò ní fara ẹ̀ di, á wá pẹ́. Láti lè mú kí kànga ìgbàlódé yìí túbọ̀ pẹ́pẹ́pẹ́ fún àwọn aráàlú, Ọmọọba Abímbọ́lá ò ṣaláì pèsè ẹ̀rọ àmúnáwá kọ̀ọ̀kan fún àwọn agbègbè tó jẹ́ àǹfààní kànga ìgbàlódé 52 fáwọn agbègbè yìí. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ìdòwú Ògúnbàjò ló ń ṣàtúpalẹ̀ ìròyìn.